tẹ́ bá gbọ́ pé bàbá Ned ń fẹ́ ọmọ Ìyábọ̀ ó máa ṣọ́ọ̀kì yín tẹ́ bá máa gbọ́ pé ní ọ̀la ẹ bẹ̀rẹ̀ sí rí ọmọ Ìyábọ̀ Òjó lọ́dọ̀ Ned ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. Àṣírí ńlá leléyìí tún Lizzy tún tú yìí o. Gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń sọ pé níbo ni Lizzy ti rí àṣírí ńlá tó tú. Ẹ ó fi ti ara yín gbọ́, yín play ẹ̀ fún yín. Ẹ sá fìdílé nǹkan, ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ wìrìwìrì. Èèyàn ò lẹ́nu Lizzy Anjorin. Ẹ ti mọ̀ pé òun àti Ìyábọ̀ Òjó 5 and 6 ni wọ́n. Èèyàn òyìn náà àtomi tí wọn ò gbọdọ̀ fojú ra wọn. Ó ti wá tú àṣírí eléyìí tó wà láàárín Ìyábọ̀ Òjó, Ned Nwoko eyín ọkọ Regina ilé tí marriage wọn tó dẹ̀dẹ̀ forí sánpọ́n. Ó sọ̀rọ̀ ó ní Ìyábọ̀ Òjó ló wà. Ẹ má jẹ́ ń sọ kẹ́ ẹ fi ti ara yín gbọ́ lẹ́nu Lizzy Anjorin gangan. Ìgboro ti dàrú, gbogbo social media ló ti dàrú pátápátá. Wọ́n ní àǹtí Lizzy ṣé ẹ sì lérò pé ń tẹ́ ń sọ yìí, ṣé ẹ sì lérò pé sọ dá yín lójú kó má lọ jẹ́ pé ẹ fojú balẹ̀ ẹjọ́ o. Ìgbà tẹ́yìn náà bá gbọ́ ẹ gbọ́ tán, ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel wa, kẹ́ ẹ wá má gbàgbé ẹ share fídíò náà, kẹ́yìn náà wá lọ sí comment section. Ṣé ẹ lérò pé ń tí Lizzy sọ, ṣẹ́yìn lérò pé òótọ́ wà ń bẹ̀ àbí? Ẹ gbọ́ kẹ́ ẹ wá drop comment. Tí ọwọ́ Ìyábọ̀ Òjó bá mọ́ nínú wedding Regina àti Ned, an average àgbàlagbà tó o bá jó lórúkọ ẹ̀ tó lọ comment sọ́dọ̀ ọkọ ẹ̀ tó lọ comment sọ́dọ̀ ìyàwó, be watching them from afar and pray for the family. Ìyábọ̀ ó ti ṣe theory lọ́ndà Gistlover, practical ẹni tó ń fa account ẹ̀ ṣe kiri rẹ̀ torí pé ọkọ ọmọ ẹ̀ kò lè padà sí Tanzania mọ́ and Ìyábọ̀ Òjó needed money. So in light of Regina Daniels' marriage must crash for her to plot her daughter there to be getting money. Write it down. When one artist gave birth to one senator, it was Gistlover that was updating us. One actress, Lubaruba, she had gave birth to senator. The senator did not collect the child. At the end of the day, Ìyábọ̀ Òjó did knock the senator.